Àdúgbò Wákàjáyé ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun la wà yìí, nílé olóògbé olóyè Adédèjì Adérẹ̀mí, gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ wa nì tí gbogbo ènìyàn mọ̀ sí Ọlọfana. Bàbá Ọlọfana òjijì ni gbogbo ayé gbọ́ wípé bàbá jẹ́ pé Ọlọ́run ní alẹ́ àná ọjọ́ 4 oṣù kínní ọdún 2024. Ìṣẹ̀lẹ̀ náà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níjàfú, ṣùgbọ́n láàárọ̀ yìí nígbà tí Aláròyé dé ilé wọn, ètò tí ń lọ lọ́wọ́ fún ìsìnkú bàbá, bẹ́ẹ̀ náà ni àwọn ènìyàn dẹ̀ ti ń dé lọ́kọ̀ọ̀kan èjèèjì láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá Ọlọfana tó dolóògbé. Ibi tí bàbá yóò wọlẹ̀ sí, tí wọ́n á sùn sí ní aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ òní ni wọ́n ti ń ṣètò lọ́wọ́ níwájú ilé wọn yìí. Àwọn ọmọ, àwọn aya, àwọn ọmọ ojúlùmọ̀ nínú eré tíátà ni wọ́n ti ń dé lọ́kọ̀ọ̀kan èjèèjì láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá Ọlọfana ní aago 4 ìrọ̀lẹ́ òní. Bí ètò náà bá ṣe ń lọ, Aláròyé yóò máa jẹ́ kí ẹ gbọ́. Orúkọ mi ni Adérẹ̀mí Adétúnjì, ọmọ bíbí inú bàbá Ọlọfana ni mo jẹ́. Èmi náà ni mo lọ, àwa náà láti ń tọ́jú wọn láti ìgbà tí ọ̀rọ̀ àìsàn yìí ti bẹ̀rẹ̀. Èmi náà mo dẹ̀ gbé wọn kúrò lọ́sítù, èmi náà mo gbé wọn wá sílé. 73 years, wọ́n máa pé 74 by May. Ìta náà ti lè ròyìn wọn, nítorí tèmi bá sọ mélòó ni mo fẹ́ sọ nípa wọn. Mélòó ni mo fẹ́ sọ nípa wọn. Bàbá jẹ́ nǹkan tó fẹ́ràn, ó fẹ́ràn ọmọ ẹ̀, ó dẹ̀ fẹ́ràn, ó fẹ́ràn ara ilé, ó fẹ́ràn àlejò. Kò sí àlejò tó lè bá ní problem dọ́dọ̀ bàbá tí bàbá ò ní wá solution sí. Tó bá jẹ́ pé last kọ́bọ̀ bàbá máa make sure pé ó take care nìyẹn. So àti ọmọ tí wọ́n tọ́jú ó pọ̀ ju ọmọ tó finú wọn bí lọ́gán. So a ṣáà dúpẹ́ fọ́lọ́run. Láago 4 èní wọ́n máa gbé bàbá sí kòtò, ṣùgbọ́n nígbà tí gbogbo ẹbí bá ṣojú jọ la ṣe máa mọ báwọn náà ṣe fẹ́ ṣe ètò. Alhaji Abraman Akínsèdé Adétúnjì, àbúrò Ọlọfana láti ilé ìjagun Olúkòsì Ẹdẹ. Kò sígbà mo gbọ́ ń pa rẹ̀ ni pé ojoojúmọ́ lèmi rẹ̀ ríra láti ìgbà tó ti bẹ̀rẹ̀ òsì. Kò sí ọjọ́ kan tá à ní ríra. It's not a predetermined àìsàn pé báyìí ni wọ́n kàn rí pé àwọn weak láti gbé yẹn lọ sí hospital. A gbé yẹn lọ sí Tẹ̀dẹ̀ ní Muslim hospital, a gbé yẹn kóńbé, a gbé yẹn lọ láti LAPTEC, àwa gbé yẹn lọ sí OAU ní Ifẹ̀ ní intensive care. Kò sí mọ́ ròyìn tán, èèyàn ò fi rọ́kun téèyàn bá ti ń sọ àsọjù, nítorí pé it's all in all. Ọlọ́run kàn sí ní àkàndá ẹ̀dá débi pé kò sẹ́ni tó déwájú rẹ̀ bí èèyàn bá rònú débẹ̀ ẹnu rẹ̀ ó dùn. Ó sì jẹ́ ẹnìkan tó ṣe pé bàbá Ọlọfana abẹ́ débì kan lọ́la wa ní ó ti wọ sọnù. Ṣé kí n wẹ̀ níwọ̀n kú ní fara mi run mú ẹjẹ́ á máa lọ. Àfi ẹni tó bá fẹ́ jẹ ìyà níwájú Ọlọ́run. Kò síbi tá a pè sí tí ò ti represent the glory and the image of Ọ̀ṣun, Ẹdẹ, Àjàgún Olúkòsì in particular. Gbogbo nǹkan ló ṣe é kọ́pì, ìwà ò ṣe é wù, kò ṣe é kọ́pì. Ìfínìwà bó bá ti wulẹ̀ yọ̀ mọ́ ọrú. Kí Ọlọ́run Olódùmarè kó dákun kí wọ́n lè rí ìwà rere emulate lára bàbá Ọlọfana bó náà ṣe ṣe, torí pé kò sẹ́ni tí ó mìíràn tó rẹ̀ ò ní jì. Àwọn kan náà mọ ara ìdá Ọlọfana rí, ṣùgbọ́n dáadáa rẹ̀ pọ̀ ju àìdá ẹ̀ lọ. Orúkọ mi ni Adéwùmí Babátúndé. Ọmọ wọn ni mí. Gẹ́gẹ́ bí Yorùbá náà sì ní pé ìlànà méjìlá gbà bímọ nílẹ̀ Yorùbá: ọmọ àtẹnubí, ọmọ àtàbẹ́bí. Ọmọ àti àmúbí wọn ni mo jẹ́, tí mo jẹ́ ọmọ bíbí láti agboolé kankan náà. Bàbá ni wọ́n jẹ́ fún mi láti agboolé Ìjàgún Olúkòsì ní ìlú Ẹdẹ. Láti kékeré mi ni mo ti súnmọ́ bàbá, torí pé àwọn náà súnmọ́ wa púpọ̀. Ìgbà tí bàbá wa fẹ́ jẹ oyè, tí wọ́n fẹ́ jẹ sọ́ba lójú nígbà tí wọ́n fẹ́ jẹ nígbà yẹn, ọjọ́ kan lára àwọn tí inú mi dùn tí mo jẹ́ akọ̀wé fún àwọn bàbá lágboolé nígbà náà ní Ìkí àwa. Tí mo sì jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ agbára tí náà ń jọjọ́ ń kọ̀ wọ́rìn lọ sáàfin pẹ̀lú bàbá ṣe gbogbo ẹ̀ títí tọ́lọ́run fi ní kí oyè náà kó jẹ́ jíjẹ. Láti ìgbà tí wọ́n ti jẹ oyè náà tí wọ́n ti kó wá sílé, mo ti jẹ́ pé tí a bá ríra lójúmọ́, bàbá ó sọ fún mi pé ṣé èsì pà ń jà ní,
tí màá ní bá mi àmọ̀jà lónìí láti bá àjà yóò ti débì yìí ẹ̀yà ń bọ̀ lọ́wọ́ àmọ́ àbọ̀ báwọn so ojúmọ́ kan àlè sálẹ̀ ìmọ̀ ríra wọn àwọn fẹ́ràn kí wọ́n wà pẹ̀lú àwọn púpọ̀ àní bí màá ṣe sáàmọ̀ ṣe kí ni a fẹ́ sọ kí ló pa tó lè ṣe ní gbogbo ètò kan ní tìlú ni kó dà pé kan tẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ ni wọ́n àṣàyàn fún mi pé lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí lọ sojú mi ní báyìí lọ sojú mi ní báyìí gbogbo nǹkan ni mo fẹ́ràn nípa wọn torí pé wọ́n jẹ́ akin is an hero and is a warrior ọmọ ẹkùn ni wọ́n ẹkùn sí ni wọ́n àti má ti dọ́dọ̀ wọn bí mo ṣe máa ń kí wọn ni màá ní bá mi ẹkùn ọmọ ẹkùn kí ọ yóò ní ọkàrí ẹkùn ọmọ ẹkùn láti jọ máa ń kíra wa nù akin ni wọ́n olótìtọ́ ni wọ́n olódodo ni wọ́n wọn ò wò pé báyà tí pé mo jẹ́ gbajúmọ̀ pé báyà láti fi sọ pé báyà kí ni gbajúmọ̀ ní mí o ní ilẹ̀ àwọn fúlàní mo lè mọ bá ṣe o àwọn báyìí mo lè mọ bá yàrá wọn yàrá mi ni gbogbo nílé wọn ó kò fi gbogbo bá lọ ṣe tó bá wù ọ́ sì má sí ní wọlé ilé rẹ bí ṣe mọ̀ ṣe fi wòye wọ́n fẹ́ràn everybody so ìyẹn jẹ́ kí mi ẹ̀kọ́ yẹn mo kọ́ lára wọn pé ipò kíkò téèyàn bá wà nínú ayé téèyàn mú ayé ní kékeré tí wọ́n máa ń sọ̀rọ̀ pé ayé yóò lé kéré ayé simple lo ìdàgbàsókè jẹ́ tí wọ́n á tún jẹ wọ́n lógún jù ló jẹ mí lógún jù kí náà ní tó jẹ wọ́n lógún jù ni pé ìdàgbàsókè ìlú Ẹdẹ ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun ìdàgbàsókè orílẹ̀ Nàìjíríà pé tí mo mọ́ fẹ́ ni pé kí Nàìjíríà máa ń lókè kílẹ̀ Yorùbá máa ń dàgbà mo fẹ́ràn àṣà Yorùbá wọ́n fẹ́ràn àṣà Yorùbá gan-an púpọ̀ wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ jù ní àṣà Yorùbá ní ìtàn máa ń ilé iṣẹ́ bọ̀ àṣà Yorùbá ni wọ́n fẹ́ràn àṣà Yorùbá púpọ̀ jù wọ́n sì fẹ́ràn ìdàgbàsókè ìlọsíwájú ìpínlẹ̀ ìlọsíwájú orílẹ̀-èdè ó máa ń wù wọ́n gan-an kódà agboolé kódà ilé olókòsí o bó ni ó sì jẹ́yọ̀ kan bó láti máa dàgbà sí o bó ni ó sì gbogbo àwọn ọmọdé olókòsí mo fẹ́ kí wọ́n wẹ́dẹ ká máa tẹ́lẹ̀ ṣe gbogbo ọmọ Ẹdẹ mo fẹ́ kí wọ́n wẹ́dẹ ìmọ̀ lóhun tí wọ́n máa láti pẹ́ gbogbo ọmọ Ẹdẹ wá sí ìlú Ẹdẹ àwọn ọmọ gbogbo wọn ìpínlẹ̀ Ọ̀ṣun ó jẹ wọ́n lógún gan ó sì máa ń wù mí púpọ̀ tí ó jẹ́ pé a rí wọn gbẹ̀yìn láti jẹ́ sọ èmi àti bàbá sọ̀rọ̀ gbẹ̀yìn yóò ti fẹ́ báyà bí ọ̀sẹ̀ kan sí méjì àmọ́ pé mi àti bàbá ríra gbẹ̀yìn dáadáa mo sì wà pẹ̀lú wọn lọ hospital lánàá títí tọ́lọ́run fi ní kí ọlọ́jọ́ dé mo lọ hospital pẹ̀lú wọn lánàá dáadáa. ṣé wọ́n ń fura páwọn. bàbá mi ara nínú tágbọ̀n pé wọ́n fura wọ́n ṣe prógráàmù kan tí wọ́n pa òwe kan yí pé àwa yìí kò sẹ́ni tí ò ní kú tí wọ́n ṣe tàbí kan fún wọn níbi pé wà lóko wa ká gbèsú àlọ́lọ́ lẹ̀ ká ṣe dáadáa lẹ̀ dé ọmọ lára fún ọ̀rọ̀ àgbà ni. Orúkọ mi ni Àrẹ̀mọ Oyèládé Olóyèdè Muhammadu Cousin Àrẹ̀mọ Kábíyèsí Alára tìlú Ara. Bàbá jẹ́ èèyàn kan tó kó gbogbo àwọn èèyàn mọ́ra. In fact, bàbá jẹ́ èèyàn tí ò kì í fojú pa ẹnikẹ́ni rẹ́ lábẹ́ bó tilẹ̀ kó rí bóyá ọmọdé ni ẹni bóyá gbà ni bóyá èèyàn tó tóbi ní society ni àbí èèyàn tó kéré. So a lè gbọ́rú ikú wọn tírú wa ẹ̀ka máa wà níbẹ̀ nínú ká fẹ́ lọ ibi tó jẹ́ agbọ́dọ̀ pàtì láti wá ṣe ẹ̀kẹ́yìn ló jẹ́ ká wà níbí lẹ́nu nítorí pé bàbá èèyàn dáadáa ni wọ́n jẹ́ fún mi láti ìgbà tó ti bí mi tí mo ti gbọ́jú láti mọ́ wò wọ́n bọ̀ pé àwa jọ súnmọ́ra báyìí kò tí ì ju bí ọdún bíi 8 sẹ́yìn tẹ́ pé lẹ́yìn ìgbà tó darí wá sílé lẹ́dẹ̀ so mo wà nínú àwọn èèyàn tó máa ń gbàmọ̀ràn lọ́dọ̀ wọn tàjọ jẹ́ alábàáṣe. In fact, the last time tẹ́mi rí wọn kọ́ ẹ̀ka tó gbọ́n papọ̀ wọn ọjọ́ naming ceremony ọmọ mi that was last May and wọ́n ní láti wá pé Àrẹ̀mọ ló ń ṣèkó wọn mo gbọ́dọ̀ débẹ̀ nítorí pé èèyàn dáadáa ni we exchange pleasantry and it was so unfortunate nípa gbọ́rọ̀ kú wọn lálẹ́ àná so ó jẹ́ nǹkan tó ṣọ́ọ̀kì irú èmi so nítorí pé mi ò kì í gbélé but at least àṣà nígbàgbọ́ pé Ọlọ́run yóò bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí yóò dẹ́ gbà pọ̀ wọn. Orúkọ mi ni Alhaji Mr. Adélọ́wọ̀ aka Moscow ọmọ ni mo jẹ́ sí fún bàbá Ọlọfana. Nígbà pé rẹ̀ lọ́mọ yẹn kan wọ̀n pé láti kékeré mi náà láti mọ̀. Bàbá jẹ́ ẹnìkan tó dáa púpọ̀ gan tí kò rí rẹ̀ rárá the star kò sí nǹkan tẹ̀ pé sí tí òun lọ kò síbi tí mo tẹ̀lé wọn rí àwọn àgbàjá lọ rí láì bóyá ibi tí ò yẹ kó wọn lọ gan wọn àtàlẹ́ mi lé rẹ̀ ṣùgbọ́n àwa jẹ́ nìkan tó dáa.